Ẹ́sódù orí 13 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 22. Olúwa sì wí fún Mósè pé, ya gbogbo àwọn àkọ́bí sọ́tọ̀ fún mi, gbogbo èyí tí í ṣe àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì àti ti ènìyàn àti ti ẹran tí èmi ní ṣe. Mósè sì wí fún àwọn ènìyàn náà pé, ẹ rántí ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní Íjíbítì, kúrò lé oko ẹrú, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú yín jáde kúrò níhìn, a kì yóò sì jẹ àkàrà wíwú. Ní ọjọ́ òní lé ẹ̀yin jáde lé oṣù Ábíbù. Yóò sì ṣe nígbà tí Olúwa yóò mú ọ dé ilẹ̀ àwọn ará Kénáánì àti ti àwọn ènìyàn Hítì àti ti àwọn ará Ámórì àti àwọn Hífì àti àwọn Jébúsì tí ó ti búra fún àwọn bàbá rẹ láti fi fún ọ, ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin, òun ni ìwọ ó máa sin ìsìn yìí ní oṣù yìí. Ijọ́ 7 ni ìwọ ó fi jẹ àkàrà aláìwú. Ní ọjọ́ 7 ni àjọ yóò wà fún Olúwa. Ọjọ́ 7 ni a ó fi jẹ àkàrà aláìwú, kí a má sì ṣe rí àkàrà wíwú lọ́dọ̀ rẹ̀, bẹ́ẹ̀ ni kí a má sì ṣe rí ìwúkàrà lọ́dọ̀ rẹ̀ ní gbogbo ẹkùn rẹ̀. Ìwọ ó sì sọ fún ọmọ rẹ ní ọjọ́ náà pé, à ń ṣe èyí nítorí èyí tí Olúwa ṣe fún mi nígbà tí mo jáde kúrò ní Íjíbítì. Yóò sì máa ṣe àmì fún ọ ní ọwọ́ rẹ̀ àti fún àmì ìrántí ní agbede méjì ojú rẹ̀, kí òfin Olúwa kí ó lè wà lé ẹnu rẹ̀, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú ọ jáde kúrò ní Íjíbítì. Nítorí náà ni kí ìwọ kí ó máa kíyèsí ìlànà yìí ní àkókò rẹ ní ọdọọdún. Yóò sì ṣe nígbà tí Olúwa bá mú ọ dé ilẹ̀ àwọn ará Kénáánì bí ó ti búra fún ọ àti fún àwọn bàbá rẹ tí yóò sì fi fún ọ, ni ìwọ ó sì ya gbogbo àkọ́bí sọ́tọ̀ fún Olúwa, àti gbogbo àkọ́bí ẹran tí ìwọ ní ti Olúwa li àwọn akọ, àti gbogbo àkọ́bí kẹ́tẹ́kẹ́tẹ́ ni kí ìwọ kí ó fi ọ̀dọ́ àgùntàn rà padà. Bí ìwọ kò bá rà padà, ǹjẹ́ kí ìwọ kí ó sẹ́ ẹ lé ọrùn, àti gbogbo àkọ́bí ènìyàn nínú àwọn ọmọ ọkùnrin rẹ ni ìwọ ó rà padà. Yóò sì ṣe nígbà tí ọmọ rẹ yóò béèrè lọ́wọ́ rẹ lẹ́yìn ọ̀la pé, kí ni èyí? Kí ìwọ kí ó wí fún un pé, ọwọ́ agbára lé Olúwa fi mú wa jáde kúrò ní ilẹ̀ Íjíbítì, kúrò lé oko ẹrú. Ó sì ṣe nígbà tí Fáráò kọ̀ láti jẹ́ kí a lọ, òun ni Olúwa pa gbogbo àkọ́bí ní ilẹ̀ Íjíbítì, àti àkọ́bí ènìyàn àti àkọ́bí ẹran. Nítorí náà ni mo ṣe fi gbogbo àkọ́bí tí ń ṣe akọ rúbọ sí Olúwa, ṣùgbọ́n gbogbo àwọn àkọ́bí ọmọkùnrin mi ni mo rà padà. Yóò sì máa ṣe àmì lé ọwọ́ rẹ̀ àti ọ̀já ìgbájú lágbede méjì ojú rẹ̀, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú wa jáde kúrò ní Íjíbítì. Ó sì ṣe nígbà tí Fáráò jẹ́ kí àwọn ènìyàn náà kí ó lọ tán, Ọlọ́run kò sì mú wọn tọ ọ̀nà ilẹ̀ àwọn ará Fílístíà, èyí ni ó ṣàyà, nítorí tí Ọlọ́run wí pé kí àwọn ènìyàn má bàa yí ọkàn padà nígbà tí wọ́n bá rí ogun, kí wọ́n sì padà lọ sí Íjíbítì. Ṣùgbọ́n Ọlọ́run mú wọn yí lọ lí ọ̀nà ijù Òkun Pupa. Àwọn ọmọ Ísírẹ́lì jáde lọ kúrò ní ilẹ̀ Íjíbítì ní ìhámọ́ra. Mósè sì gbé egungun Jósẹ́fù lọ pẹ̀lú rẹ̀, nítorí ìbúra líle tí ó mú àwọn ọmọ Ísírẹ́lì bú pé, lóòótọ́ ni Ọlọ́run yóò bẹ̀ yín wò, kí ẹ̀yin kí ó sì ru egungun mi lọ pẹ̀lú yín kúrò níhìn. Wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Sukoti lọ, wọ́n sì dó sí Étámù létí ijù. Olúwa sì ń lọ níwájú wọn nínú ọ̀wọ́n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà fún wọn, àti lé òru lé ọ̀wọ́n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti lé òru. Ọ̀wọ́n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán, tàbí ọ̀wọ́n iná lé òru níwájú àwọn ènìyàn náà.